Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ according to the time. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé, mo kí gbogbo ẹ̀yà jìjàgbara. Ó ti ṣẹlẹ̀, ó ti start o, Nnamdi Kanu ti fárígá o ní àgọ́ DSS. Nnamdi Kanu ti ṣe kíni, ó ti yarí lọ́dọ̀ àwọn DSS. Ó yarí ní court, ó kí wọlé, ó kí yànnàyànnà fún wọn. Gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn máa bá mi share. Ẹ jẹ́ kí eléyìí kó tún jẹ́ ìtanilólobó. Ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ ohun tó máa jí wa lójú oorun because a ti sùn. Yorùbá a ti sùn. Wọ́n sì ní tí pásá ò bá fura pásá máa já. Ajá tí ò bá fura àjà jì sí kòtò. Onílé tí ò bá wá fura kí ló máa ń kóru wọn lọ. Olè kó lè mọ̀ bá kó wa lọ. In fact, nígbà tí mo rí fídíò yóò máa ṣe mí ní kàyéfì o wípé ẹni tó wà nínú àhámọ́ tó wà lọ́dọ̀ àwọn DSS tó tún ṣe báyìí fárígá tó ṣe báyìí kí ibẹ̀ làwa kan dẹ̀ ti wà ń ta tó yẹ ká mójú tó bá ṣe máa gbára wa lọ́wọ́ àwọn ìjọba burúkú tó yẹ ká mójú tó bá ṣe máa fi òpin sí ìfìyàjẹ ènìyàn tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ wa. Ìjà làwa ń jà, ara wa là ń dúnkokò mọ́, àdúnkokò mọ́ ìjọba tó ń ni wá lára, àdúnkokò mọ́ Fúlàní tó ń jí wa gbé, àdúnkokò mọ́ Fúlàní tó ń gbára sàn. Now ẹ wá wo Nnamdi Kanu, ẹ wo bó ṣe faraya, ẹ wo bó ṣe kí, ẹ wo bó ṣe sọ̀rọ̀ ní ọ̀dọ̀ àwọn DSS. Nnamdi Kanu ti kí o. Nnamdi Kanu ti jẹ́ kó yé wọn báyìí wípé kò sí aláyàbá baálẹ̀ tó lè bóun sọ. Biafra land máa dúró. Wọn bá ti òun mọ́lé jù bẹ́ẹ̀ lọ. It shock me. Ẹ gbọ́, wọn bá ti òun mọ́lé jù bẹ́ẹ̀ lọ. Ìran Biafra máa bọ́ lóko ẹrú. Nnamdi Kanu wà nínú ìgbèkùn láti 2021. Nnamdi Kanu tún lọ sí court. Nnamdi Kanu tún bẹ̀rẹ̀ sí ní kí fún wọn sẹ́ wípé no going back lọ̀rọ̀ tó wà nílẹ̀. No going back lọ̀rọ̀ Biafra. Biafra must stay. Biafra must come. Lílọ là ń lọ. Nígbà tí mo rí fídíò yóò ṣọ́ọ̀kì mi. Ó ṣe mí ní kàyéfì tẹ́ bá gbọ́ eléyìí gba ẹnu tán o. Eléyìí gba ẹnu tán o. Ẹ bá wa ké sí gbogbo àwọn warrior janujanu kọ́ wá fi ti Nnamdi Kanu kọ́ wá fi kẹ́kọ̀ọ́ o kọ́ wá fi ti Nnamdi Kanu kọ́ wá fi kọ́gbọ́n o. Èèyàn tí wọ́n sọ sínú yàrá kó tó pọ̀ láti bí ọdún 3 tó dẹ̀ ṣe ń jà fitafita tó ní no going back lọ̀rọ̀ tó wà ńlẹ̀. Ibẹ̀ dẹ̀ ni wọ́n ti mú májà sọ́lá ní gbogbo àwọn warrior janujanu ní gbogbo wọn fọ́dà gbé láàrin wọn mọ́. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Ibi tá à ń lọ sí ni wípé ẹ jẹ́ kí ti Nnamdi Kanu ẹ jẹ́ kó jẹ́ kí iye wa kó ṣí. Ẹ wo bí Nnamdi Kanu ṣe ń kí. Nnamdi Kanu kí títí. Ó kí fún president, ó kí fún judge, ó kí fún gbogbo àwọn DSS. Ó kí fún gbogbo àwọn Nigerian politics. Nnamdi Kanu sọ̀rọ̀. Mo ṣẹ̀ṣẹ̀ wá gbà ní wípé akọni ni Nnamdi Kanu. Nnamdi Kanu kì í ṣe ọmọ kì í ṣe tẹ́ bá gbọ́ kíkéré labẹ́rẹ́ kéré. Kì í ṣe bíbí fẹ́ dìyẹ. Nígbà tí mo rí fídíò ṣe ni mo lanúlẹ̀ pé ẹ gbà mí. Ẹni tó wà nínú ìgbèkùn ìyà burúkú tẹ́ bá ń gbọ́ ìyà burúkú ní àhámọ́ DSS tó tún sọ̀rọ̀ báyìí. Mo fọ́ sára bí ohun tí mo fẹ́ sọ. Ẹ jẹ́ gbé fídíò wá kí gbogbo yín rí bí Nnamdi Kanu ṣe kí o. Nnamdi Kanu ò bẹ̀bẹ̀ o. Ó ní no going back lọ̀rọ̀ tó wà lẹ́yìn Biafra must stay o. Ó ní ta ni yálà ya bàbá lẹni tó sọ̀rọ̀ tí ó bá ṣe ibi tó wù wá. Ó ní nítorí òun wà láhàámọ́ DSS. Ẹ wá ń sọ̀rọ̀. Ẹ púfù wípé tiyín bá wo. Ó ní tó bá jẹ́ wípé òun wà ta ni 2 minutes ní àṣẹ 2 minutes. Mo dẹ̀ mọ̀ pé gbogbo kíkí tó kì ó fi pàrokò ránṣẹ́ fún Samẹ́pà ní pé ó yá ṣí àwọn eruku sílẹ̀, ṣí àwọn ọmọ ogun sílẹ̀. Àwa Yorùbá ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká wàtàlát. Anytime ní fèrè máa dún látọ̀dọ̀ àwọn ọmọ Yíbò. Anytime ní gangan máa sọ láti Biafra land. Tí gangan bá wá sọ ní Biafra land, kí ni àwọn ọmọ Yorùbá fẹ́ ṣe? Ìjà wa gan ti wàtàlát. Ìjà ti múra sílẹ̀. Ṣé kìí ṣe kìí ṣe ìbàjẹ́? Ṣé kìí ṣe èébú là ń bú? Òyàn Lady K náà sílẹ̀ o. Torí èmi náà ń bú yan o. Ẹ mọ̀ pé mi è pààrọ̀. Èmi ọmọ àbú ẹni tó rí ò bá pé. Ẹni tó rí èkì burú mọ́ tilẹ̀ èmi ọmọ àbú wọn. Ṣùgbọ́n èyí tí rí àwọn tó rí wọn burú mọ́ tilẹ̀ tó jẹ́ pé àwọn tó rí wọn straight ilẹ̀ ń bú. Ṣé ohun tẹ fẹ́ máa ṣe nìyẹn? Ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ látẹnu Nnamdi Kanu. Nnamdi Kanu ti gbé wa débẹ̀ lè ti declare o.
Ó máa láùdù gan. Ó yá, Nnamdi, bá mi gbóhùn sókè. Atụrụ mmadụ na-egbu mmadụ bụ n'ihi Biafra. Onye ahụ bụ onye ohi onye ọbụla pụtara na-ezu ohi na-agba ama na-atụrụ ndị mmadụ na-eme ihe niile ndị a niile kwere na onye ahụ bụ onye ohi. Yes, we are here to fight for freedom, for justice, equity, and fairness. That's what we're fighting for. Nothing more, nothing less. And we cannot be cowed by anybody. We are without fear before our enemies. And we speak the truth always. I want all the journalists here arrayed to go and ask government of Nigeria, what happened to this people fellow? Where are those charges today? From 2015. They have just disappeared because they have no evidence against me. Anybody committing crime cannot go scot-free. I swear it. They cannot go scot-free. Anybody involved in any type of crime in the East cannot go free. And they're doing it because I'm in DSS. That's what if I said no idiot can try this rubbish, and they know it very well. They know it very well. And I suspect that some people in government are complicit. Yes. They are making money with insecurity. That's correct. They're making money with it. They know Nnamdi Kanu is outside. In 2 minutes, this nonsense will stop. Who is the idiot? Who is the bagger? That will speak when I'm talking. Who is the fool? Who is the idiot? I ask. That I give an order in the East, and any idiot to counter it. Who is the bastard? I'm asking you. Nobody can. Sir, are you? I'm Nnamdi Kanu. Who is the idiot? Robin, no, don't. No. What is it? Can you tell us the ongoing killings in the East in the name of IPO? What is sharing? What's the stand of that? Anybody involved in any form of violence or insecurity in the Southeast in the name of IPOB is a gun, and they know it. Let me come out of this nonsense, this mess. 2 minutes only. Only 2 minutes, I guarantee you. And there'll be peace in the East. Not just Southeast. Everywhere in the East, if not the entire South. Huh? Yes. Only let me come out from this mess. Our DSS is mess, Nnamdi Kanu Yari o. Bàbá ti gbọ́rù o. Bàbá ti fárígá. Nnamdi Kanu ti fárígá o. Only let me come out from this mess. Let me come out from this mess. Only 2 minutes. I will flush all of them. Ẹ̀yin pé wàhálà, àròkò ló fọgbọ́n. Ẹ̀yin pé gbàtọ́ dárúkọ Samepa ó ní kó dákẹ́. Ó mọ̀ọ́mọ̀ fohùn ránṣẹ́ ni sí Samepa. Ẹ wo bí Nnamdi Kanu ṣe ń tọrọ. Èèyàn tó wà nínú ìtẹ́wọ́gbọ́ inú gbèkùn, inú ìdè, inú bondage burúkú. Síbẹ̀síbẹ̀ ìgboyà yẹn wà fún. Ẹgbọ́n tó sọ, ó ní who is George? Ó ní wọ́n sá lọ fún un because they don't have any evidence against him. Ó ní wọ́n sá lọ. Ó ní kó lọ bí Nigerian government léèrè. Ọmọ Yorùbá, ẹ ti sùn. Ẹ ti sùn. Ẹ ń jẹ́ bẹ̀rẹ̀ ń jẹ ṣàwámà ẹ ń jẹ gbogbo ẹ̀. Ẹ lè jà fitafita kí ìròyìn bọ́ lóko ẹrú. Ẹ ń gbádùn ayé yín nínú ilé. Ẹ lè jà fitafita kí ìyá má jà ọmọdọ́mọ tó ń bọ̀ káwọn náà lè bá gbádùn. Ẹni tó wà nínú ìgbèkùn ẹ̀wù bí Nnamdi Kanu ṣe ń bọ́ ọ̀hún ẹ̀wù bó ṣe ń fohùn sílẹ̀. Mo rántí ìgbà tí mo wà lọ́dọ̀ àwọn DSS. Kò sọ́jọ́ kan tí Nnamdi Kanu bá ti rí pé wọ́n fẹ́ mú mi jáde báyìí. Bàbá yìí ó máa ti wá dúró sẹ́nu ọ̀nà ni. Because tó bá ṣe mú mi bọ̀ látòkè báyìí.
ní gbogbo àwọn student ló máa ń pa àwọn ẹlẹ́wọ̀n kọ́ lọ́ bọ̀ ṣe wá lẹ́lẹ́wọ̀n lára àwọn student yẹn bẹ̀rẹ̀ sí ni máa hẹ́ẹ̀lì mi àtàbókí àti yíbo lédìkè àti gbóhùn mi pé àti gbọ́ tó bá ti lè gbọ́ tó ti ń sá mi bọ̀ báyìí ó máa wá dúró sẹ́nu gate a máa sọ fún mi pé tó bá ti lè rí mi pé mo bọ́lẹ̀ báyìí wájú ẹnu ọ̀nà ẹ̀ ní step tí máa ti bọ́lẹ̀ tó bá ti lè rí tí mi ti wọ̀dọ̀ ẹ̀ báyìí á ní lédìkè be strong wàláì tàláì súnmọ́ bílà wà zíláwà bí Nnamdi Kanu ṣe máa ń sọ fún mi nìyẹn á ní lédìkè bó ṣe máa ṣọwọ́ rẹ̀ lédìkè be strong kódà tó bá mú mi jáde lọ wọn kì í fẹ́ kó rí mi pé mò ń bọ̀ àwọn DSS yẹn tó wọ́n ti mọ̀ pé ogun kìyà ló máa tún fún mi wọ́n ti mọ̀ pé tó bá ti lè rí mi báyìí ìkìyà ni ó máa tún sọ fún mi ní lédìkè be strong èmi náà ní yes sir I will wàláì bí mo ṣe máa ń ṣe fún nìyẹn màá ló yes sir I will ẹ wo bí Nnamdi Kanu bọ́wọ̀ ṣe dá ṣáṣáṣá lẹ́nu ẹ̀ ẹ wo bó ṣe sọ̀rọ̀ pẹ̀lú ìgbójú ẹ wo bí màá yóò ṣe bẹ̀rù pẹ̀lú gbogbo ìfìtínọ́tì gbogbo wàhálà tó là kọjá gbogbo ìyà tó jẹ ó sì dúró wípé àníṣe ilẹ̀ Biafra máa gba òmìnira àwọn máa bọ́ lóko ẹrú àwọn máa fi òpin sí ìbànújẹ́ tó wà ní ilẹ̀ Yíbò àwọn máa fi òpin sí ìbàjẹ́ tó wà nílẹ̀ Yíbò gbogbo ẹ̀yin Yorùbá ẹ̀yin àgbààgbà ẹ̀yin tẹgbẹ́ra yín ní OPC ẹ come closer ẹ bá hashtag wọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ orí wọn ló máa dá lé lórí because àwọn ni warrior janujanu àwọn ni warrior àwọn ọlọ́mọ ogun 1 billion àwọn ọlọ́mọ ogun 20 billion warrior janujanu ni wọ́n ó di ẹ̀mí ló tẹ́tí láwọn Biafra kan máa bára wọn jà ó di ẹ̀mí ló tẹ́tí kí wọ́n máa ṣe ohun tẹ́yìn ń ṣe fúnra yín ẹ̀yin tó yẹ kẹ́ fọwọ́sowọ́pọ̀ tí Biafra bá ti strike kẹ́yìn náà thunder àbí bẹ́ẹ̀ kọ́ ṣe bóun lẹ́ bára yín jẹ́ ẹ̀yin OPC òfò ẹ̀yin OPC àdánù ẹ̀yin àgbákò tí ń gbénú ayé ẹ̀yin OPC àgbákò tí ń gbénu ayé tó jẹ́ pé jàlẹ̀ yín jà títí yín Nnamdi Kanu lẹ́rí ya look at that action ẹ wo bí Nnamdi Kanu ṣe sọ̀rọ̀ nígbà tí mo rí fídíò tẹ̀ wọ́n kọ́ yà mí lẹ́nu because wọn kì í jẹ́ ká sọ̀rọ̀ pẹ̀lú àwọn press but àwọn DSS yẹn wọ́n rí wípé yes ó ti dójú ẹ̀ kàsàlà ti bọ̀ sí Nnamdi Kanu ti bínú tọ́ ó ti fárígá ẹ wo bí wọ́n ṣe rọra fílẹ̀ sáàrin àwọn èèyàn ìjẹ́rí DSS kankan lọ́dọ̀ ẹ̀ wọ́n rọra fílẹ̀ sáàrin àwọn sójà àtàwọn pírẹ́sì sọ ohun tó sọ wọ́n rí wípé yes ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti kúrò ní ṣeréṣeré Nnamdi Kanu ò ní gbọ́ kò ní gbà wọn ò bá lọ jù sínú àjàlẹ̀ jù bẹ́ẹ̀ lọ Nnamdi Kanu ò ní gbọ́ kò ní gbà ẹ wo bó ṣe ń sọ̀tì gbogbo wọn ẹ wo bó ṣe yàkàyàmà gbogbo wọn àti ọ̀gá àtọmọṣẹ́ àti DSS àti gbogbo wọn ó pe àwọn DSS ní mess ó ní let me come out of this mess 2 minutes òun máa flush gbogbo wọn dànù ó ní it's because I'm in DSS custody that is why they are doing all this ṣe rí gbogbo ẹ̀yin politician tẹ́ ẹ̀ fi ọwọ́ sowọ́ papọ̀ pẹ̀lú àwọn ìjọba láti máa jẹ wá níyà gbogbo yín pátápátá tí Nnamdi Kanu tó bá ṣe ń gbà fún yín báyìí ní Biafra land àwa gan gbà sí fún yín because that man made a statement ó lóun mọ̀ wípé àwọn olóṣèlú ń jẹ nínú owó àwọn ìkà ọ̀bàyéjẹ́ that is why tó fi ń support wọn tí ò fi sí security ó ní gbogbo ẹ̀ ló máa make sure wípé wọ́n flush out bó dẹ̀ ṣe máa rí nìyẹn look at the way this man is talking ẹ wo action tó fi ń sọ̀rọ̀ ẹ wo ìdúró ẹ̀ ṣé ìdúró eléyìí jọ ìdúró ẹni tó lè fowó rà wípé kọ́ máa gba Yorùbá ní Biafra land ṣé ìdúró Nnamdi Kanu ìjọ ìdúró ẹni tó jẹ́ wípé ó lo 10 years níbẹ̀ yẹn á sọ fún wọn pé òun ò ṣe Biafra mọ́ láyé àti láyé Nnamdi Kanu ti fi ẹ̀mí ẹ̀ ó ti fi sílẹ̀ fún gbogbo wọn Yíbò Nnamdi Kanu ti lé ẹ̀mí ẹ̀ dáa fún gbogbo Biafra land the same thing náà ni Sunday ọmọ Adéyẹmọ ṣe fún wa tí àwa Yorùbá fi bí su ẹ wo Nnamdi Kanu ẹ wo gbogbo àwọn ọba ìlú wọn ẹ wo àwọn àgbààgbà ẹ wo àwọn sẹ́nítọ̀ àwọn gọ́fúnà gbogbo wọn lọ́nkì nígbà tí Májàsọ́lá wà níbi tó wà lẹ́yìn bàbá Délé Muhammadu àti bàbá wa Wọlé Ṣóyínká àwọn olóṣèlú tàrí tọ́ débẹ̀ nìyẹn gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá tí Ìgbòho ń jà fún pé kẹ́nu wọn kó tọrọ kọ́ ní fọkànbalẹ̀ kí wọ́n lè jẹ àjẹyó kọ́ yé àhejẹ nílẹ̀ níwájú Fúlàní àgbòrò wọn ẹ wá wo bí wọ́n ṣe rọ̀gbà yí Nnamdi Kanu ká ẹ̀yin ọmọ Yorùbá tàtà mo kàn mọ́mọ́ gbé fídíò yìí wá
kí iye wa kó fi ṣí ká fi mọ ohun tá fẹ́ ṣe ká fi lè lọ gbé ara dì rẹ́rẹ́ márùn. Ẹ má gbàgbé pé Sámẹ́pà ó ti declare ìjọ táwọn máa declare Biafra nation. Wọ́n máa declare Biafra ní October no going back. Ẹ má wá jẹ́ kí n parọ́ tọ̀ yìí, gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò ẹ bá mi share. Àwọn Biafra lẹ́ni lẹ́yìn. Àwọn country méjì kan wà lẹ́yìn wọn, mi ò ní dárúkọ country yẹn for security purpose. I'm not going to mention their name for now. Tó bá tásìkò tó bá ti tó gẹ́gẹ́ báyìí, a bá wọn broadcast yẹn. Ẹ mọ̀ wípé ló bí ṣeré àwa Yorùbá ẹ jẹ́ káwa náà ṣiṣẹ́ sí ọ̀rọ̀ yìí. Ẹ má jẹ́ kí Biafra lọ káwa continue àti máa ṣe ẹrú ní location 9. Ẹ jẹ́ káwa náà fìmọ̀ ṣọ̀kan. Àwọn bàbá wa ń ṣe iṣẹ́. Tí bá sọ fún yín wípé Májàsọ́lá ń ṣe iṣẹ́, bàbá Akíntóyè ń ṣe iṣẹ́, pé kí ìran Yorùbá bọ́ lóko ẹrú. Ẹ má dá òtún mi, ẹ má kó dànù. Àwọn bàbá yẹn ń ṣe iṣẹ́ àtàwọn àgbààgbà kankan ká forúkọ bò wọ́n láṣìírí. Ó wá kò sọ́wọ́ èmi àti yín láti support àwọn people yìí. Ẹ jẹ́ kí ìgboyà tí Nnamdi Kanu ní, ẹ jẹ́ káwa náà lọ ní. Tó bá sọ fún mi pé Nnamdi Kanu lè ṣerú eléyìí, wàláì máa jiyàn. Nígbà tí mo rí fídíò ìbò lanú lẹ̀ ni pé ṣé Nnamdi Kanu ló sọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn DSS. Àwọn DSS dẹ̀ release ẹ̀. Wọ́n fi sílẹ̀ kó lè bá àwọn èèyàn ẹ̀ sọ̀rọ̀. Àtijọ́ tó ti mú Nnamdi Kanu, ṣé ẹ rí kó sọ̀rọ̀ báyìí rí? Ṣé ẹ rí gbogbo action tẹ wò nínú fídíò? Ṣé ẹ rí pẹ̀lú Nnamdi Kanu? Tí Nnamdi Kanu bá lọ sí court, kí n já ayé sí ẹ máa rò bí president ló fẹ́ gbé jáde ni. Mọ́tò tó máa tẹ̀lé Nnamdi Kanu ó kéré ju mọ́tò 10 máa tẹ̀lé. Wọ́n máa lòdù àwọn DSS pẹ̀lú máàskì lójú, pẹ̀lú glove lọ́wọ́ àtàwọn ìbọn burúkú tó máa wà lódẹ̀dì gbagbagba. Wọ́n máa lòdù wọn gidi tẹ̀lé ni. Mo máa ń rí wọn tó bá gbé lọ sí court, the same building lájọ wà. Ìsàlẹ̀ ibi tó wà èmi wà lókè. So kò sí tó bá ti gbé jáde lọ́ba ìmáa yọjú láti ojú window, máa rí Nnamdi Kanu. Tó bá dé màá mọ̀ pé ó ti dé because wìtìwìtì tẹ́ máa gbọ́ngàn. Ẹ rò bí nǹkan mi ló ṣẹlẹ̀ ní Nnamdi Kanu ló ń bọ̀. Ẹ rí bí gbogbo àwọn DSS ṣe máa sáré gidigidi. Tó bá fẹ́ gbé lọ náà, mọ́tò tó máa tẹ̀lé mo gé kéré ní 10 tí mo fún yín yẹn. Àwọn DSS wọ́n máa lòdù mọ́tò, ó máa kún gidi. Wọ́n máa sí ilé òsì tẹ̀lé ni pẹ̀lú black bus ni wọ́n máa tẹ̀lé. Tó bá dẹ̀ gbé dé court, wọn lẹ́yìn àwọn lọ́yẹ̀, wọn jẹ́ káwọn press gan súnmọ́. But ẹ wo fídíò eléyìí sí, àwọn DSS gan sún sẹ́yìn ni. Wọ́n fi sílẹ̀, ó free láàrin àwọn ìlú ẹ̀. Ó wá pọ̀ tínú ẹ̀, ó pọ̀ ẹ̀ síta. Ó wá sọ̀rọ̀ pẹ̀lú action. Ohun tó máa ṣẹlẹ̀, òun ni Nnamdi Kanu sọ fún yín. Nnamdi Kanu kúrò ní, ẹ má bínú pé mo tẹ pause, mo gbọ́ sound lókè ni àwọn òbí dẹ̀ wà nílé. Nnamdi Kanu kúrò lẹ́ni tí ó máa sọ̀rọ̀ tó máa lóun sọ bẹ́ẹ̀ mọ́. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí. Wọ́n lábọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú adò dìde. Nnamdi Kanu ti fárígá ní sẹ́ẹ̀lì. Nnamdi Kanu ti ṣe kíni? Ó ti yarí o. Ẹ má bínú fídíò yẹn cut ní. Nnamdi Kanu ti yarí, ó ti fárígá o. Kí làwọn wá dúró ṣe báyìí sí? Ó wá kó sọ̀rọ̀ èmi àti yín náà. Gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò for the first time, ẹ subscribe sí YouTube channel mi. Ẹ tan notification bell yín. Ẹ̀yin tẹ́ bá wo lórí TikTok, ẹ lọ wo full video lórí YouTube Lady K News Carrier. Tẹ́ bá ti type Lady K News Carrier, ẹ máa rí full video wò níbẹ̀. Ẹ ṣé gan ni, ojú òní tì yín o. Ẹ má gbàgbé gbogbo àwọn product tá lórí ìkànnì aláyọ̀ yìí. Ọ̀rọ̀ Nnamdi Kanu. Ẹ rí pé mo weak, mi ò lè já pátá pẹ̀lú program yìí. Mo kàn ń wo gbogbo ẹ̀ ni because mo mọ̀ nǹkan tí màá yẹn pass through bẹ́ẹ̀ yẹn. Kéèyàn máa pass through nǹkan tó yẹn kó dẹ̀ tó ṣì gbólóhùn. Ó lágbára. Àárọ̀, ọ̀sán, alẹ́, òun nìkan nínú yàrá kó tó pọ̀. Òun nìkan àtọlọ́run ẹlẹ́dàá ẹ̀. Kò dẹ̀ torí ẹ̀ kó sọ̀rọ̀ ẹ̀dá. Kò torí ẹ̀ kó yóò padà. Kò dẹ̀ bẹ̀bẹ̀. It is well. Àwọn product tá lórí ìkànnì gbogbo ẹ ṣì wà síbẹ̀.
gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra manpower agúnmu, ẹ̀yin tẹ́ fẹ́ ra ti jẹ̀díjẹ̀dí diabetes flat tummy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní iléeṣẹ́ T-Health Natural Herbal ó wà available. Ẹ pè mí lórí WhatsApp number mi. Ẹ má bínú pé mi lè polówó lọ títí kò sí ó ti yé yín. Ẹ má bínú ẹ gbà mí bẹ́ẹ̀ ṣe rí mi pẹ̀lú fídíò yìí. Ẹ wá bá mi share, mo fi Ọlọ́run Olódùmarè bẹ̀ yín. Ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ ìgboyà fáwọn ọmọ Yorùbá, àwọn tó ti rẹ̀wẹ̀sì ọkàn káwọn náà lè jí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣẹ́ owó Canada to Nigeria, America to Nigeria, UK to Nigeria, ẹ lọ download LEM5 app, ẹ lo referral code mi. Ẹ ṣé gan ojú òní tí o. Ire o.